Bẹ́ẹ̀ni, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní iléeṣẹ́ Safatis FM, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Mo tún ti dé bí mo ṣe ń dé. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ tó ń lọ náà ni ọ̀rọ̀ tí a mú wá sí ojúbọ yín ní èní. Òun ni ọ̀rọ̀ tó jẹ́ wípé tí a bá délẹ̀ Yorùbá, bí a ṣe máa ṣe lọ́wọ́n ibi iṣẹ́ wa, especially wọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn, ní hospital. Torí hospital mi ti ń ṣiṣẹ́ látìgbà tí mo ti dé ìlú yìí. Hospital ni mo ti ń ṣiṣẹ́. Ń ṣe ni mo kàn tí ẹ lè ṣiṣẹ́ níbòmíì yàtọ̀ sí hospital NHS ní UK. Nítorí pé kí Ọlọ́run fi hàn lọ́kàn balẹ̀ tó bá ń ṣiṣẹ́ ní ilé tó ń ṣiṣẹ́ lọ hospital. I'm not a nurse, technician. Bẹ́ẹ̀ ni mo fi bẹ̀rẹ̀ láti wọ NHS, but now a ti gbé sókè díẹ̀ níwọ̀nba. Tí ẹ bá rántí pé mo bá yín sọ̀rọ̀ ní ìjẹta nípa nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní canteen wa. Ẹ̀rí tí mò ń fi ọwọ́ bo kínní, aṣọ pọ̀ tó aṣọ la fi ń bò ó. Ikùn yìí náà ni bá ti jókòó máa dàbí ikùn olóyún oṣù mẹ́fà ni. Ẹ̀yin tí ẹ bá tiẹ̀ mọ nǹkan tá a lè ṣe síkùn wa, téèyàn lè fi ṣe kí ni, ọ̀rá náà ni, àti ká máa jẹun léètì, òun náà ló jẹ́ kíkùn tó báyìí. Ẹ̀rí pé mò ń faṣọ bò ó, nípa kí ṣáṣọ sílẹ̀ àbá kínní jẹ́ orí ikùn yẹn rẹ̀ gbàdẹ̀ báyìí ló ṣe sọ́ọ̀tún láti sósì. Ọlọ́run kó ṣàánú wa ni. Afikini fa irọ́ náà ni àṣàdẹ̀ look good, àbí? So Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á wà pẹ̀lú wa. Ẹ rántí pé mo sọ fún yín lánàá nípa ọ̀rọ̀ pé mo lọ sí canteen, mo lọ róúnjẹ, mo gbàgbé káàdì sílé, nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Mo tiẹ̀ ti wá sọ fún ọmọ mi pé kó bá mi ṣe káàdì yẹn, kó bá mi ṣe sórí fóònù mi. Ṣó sì yé yín, fóònù lẹ̀ ń wò lọ́wọ́ mi. Ẹ jẹ́ kí n flaunt ẹ̀, nǹkan tí èèyàn bá ní èèyàn máa ń flaunt ẹ̀ ni. Ṣé ẹ ti rí fóònù wa? Mo ti ní kó bá mi fi sórí fóònù mi, so that tí n bá tiẹ̀ gbàgbé, mi sábà gbàgbé fóònù sílé. Tí n bá tiẹ̀ gbàgbé orí fóònù méjèèjì mo dẹ̀ fi sí, àti tó wà ní tí mo fi ń ṣe fídíò sí yín àti eléyìí méjèèjì ni mo fi sí. So that tí n bá tiẹ̀ gbàgbé ìkan sílé, ìyá yín ò tún ní jẹ mí. Nǹkan tó ṣẹlẹ̀ níjọ́sí yẹn, níjẹta yẹn kò tún ní ṣẹlẹ̀ mọ́. So bó ṣe wà lórí fóònù yìí nísìn, màá kàn enter nǹkan kan síbẹ̀, pin mi àbí nǹkan kan bẹ́ẹ̀, màá dẹ̀ fi touch ẹ̀ lábá ṣiṣẹ́. Ọlọ́run jẹ́ ká bí àwọn ọmọ olóríire, gbogbo ọmọ aláyàn là yanjú. Ẹ rí láàárọ̀ yìí, ẹ wo nǹkan tí mo lọ ṣe tí mo rà. Màá fi wọ̀nyí, jẹ́ kí n fi nǹkan tí mo rà wọ̀nyí, màá dẹ̀ sọ èyí tó jẹ́ fún yín. Ṣé ti rí chips àti beef casserole? Kì í ṣe casserole lọ́pẹ̀, but beef kìíní kan lọ́pẹ̀. Beef ṣàlélẹ́ ìṣá. Mo mọ̀ pé beef ni, kì í ṣe ẹlẹ́dẹ̀. Kì í ṣe beef kì í ṣe beef Fúlàní o, tí àwọn èèyàn tó ń bá sùn o. Kì í ṣe beef tó ń sọ èèyàn o, tó ń sọ èèyàn di beef o. Eléyìí àwọn beef tó dáa gidi gan ni. Ó lè má jọ kà ní organic. Àwọn beef tí wọ́n dáa gan ni. Àwọn tá bá lè jẹ́ Mùsùlùmí ní canteen wa yìí, halal food ni wọ́n máa ń ṣe, because wọ́n mọ̀ pé àwọn Mùsùlùmí pọ̀ ń bẹ. Òun rè beef àti chips, wọ́n tún wá fi ata. Àwọn tá bá jẹ ata, ṣẹ́ ti rí ata lọ́ fi síbẹ̀ ni. Eléyìí jẹ́ pọ́n 5. Ó dín bí 4 40 pence, £4.60 ni. Nítorí pé ajẹ́ staff wọ́n ní discount fún wa. Ṣé ti rí apple and custard lílé yìí? Ẹ wá ní má sọ̀rọ̀ ẹni má nìkún jẹ́ kújáde tó ń pọ̀, Ọlọ́run kó bá mi ṣàánú ẹ̀yin. Ṣó ti yé yín? Bí a bá ti rà bẹ́ẹ̀ yẹn, a máa jẹ wọ́n ṣe canteen wa. Ìjọ́ tí n bá lọ sí canteen, ìjọ́ tí n bá ráyè, màá ṣe fídíò canteen yẹn, màá ṣe fún yín bó ṣe fine. Tẹ máa rò pé hòtẹ́ẹ̀lì ni. Tó fi jẹ́ pé ṣàṣà èèyàn ló ń gbóúnjẹ wá síbi iṣẹ́. But èmi nítorí pé mo fẹ́ jẹ ata, torí eléyìí tó ró láta. Ọjọ́ Thursday àti Monday, Thursday àti Friday nígbà míì. Ọjọ́ Friday wọ́n máa ṣe ẹja. Ojoojúmọ́ ni wọ́n máa ń ní mẹ́nù Monday yàtọ̀ sí Tuesday, ó yàtọ̀ sí ti Wednesday, ó yàtọ̀ sí Thursday. Ojoojúmọ́ ni wọ́n ní mẹ́nù lóúnjẹ tó dáa. Kódà àwọn ará àta máa ń wá, àwọn èèyàn máa ń gbéyàn wá sí restaurant wa, canteen wa, tó máa ń ṣe birthday fún láti ta. But owó wọn máa wọ́n ju owó staff lọ. Òun lélẹ̀ báàjì mi nìyẹn. Tí n bá mú lọ, wọ́n máa charge mi as ará àta ni. But tí n bá mú lọ, wọ́n máa yọ discount kúrò ńbẹ̀. Tó ti yé yín. So
gbogbo nǹkan tí mo rà ní ìsinyìí nǹkan bíi £6 something ni. Èèlò la lè calculate sí lówó ilé yẹn ṣe mọ̀ èèlò la lè kò ju nǹkan bíi káàdì 7,000 ní or less than that. Ẹ bá mi ṣì ẹ̀yin tẹ́ bá ṣe kí lọ́ ṣe ń pè jẹ́ ní tiẹ̀ ṣì ń bì báyìí fún yín £6.30 ní gbogbo nǹkan tí mo rà. Ẹ jẹ́ kí n ṣí wọ́n £6.30 ní gbogbo nǹkan tí mo rà. Ẹ jẹ́ kí n ṣí sówó ilé fún yín. Mo ní calculator ń bì báyìí. Ok, èlò lọ́ṣẹ́ wọlé ní £9.40 ni mo ń ṣe lórí app mi times £6.40. Ok, ó jẹ́ 6,016 pence. Owó tí a fi ń ro oúnjẹ yẹn nìyẹn. So ti yẹ nítorí pé mo ra ilé ìsìn nítorí pé oúnjẹ nìkan ni mo rà tí mo kàn fẹ́ mú mi kò ní wọ́n tó bẹ́ẹ̀ yẹn bóyá bí 5,000 ló máa jẹ́. Mo bí pé mo fẹ́ tẹ́ra mi lọ́rùn nítorí pé wọ́n ní ṣiṣẹ́ ò gbọ́dọ̀ máa jẹun bí ọ̀lẹ. Mo fẹ́ tẹ́ra mi lọ́rùn, òun ni mo ṣe ra yẹn. Máa rà tí má ti ra oúnjẹ, màá ra sweet ẹgbẹ́ oúnjẹ mi kò ń kọjá nǹkan bí 750 tó tẹ́ mi lọ́rùn. Kí Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ ìní kó ṣàánú tí máa ń jẹ oúnjẹ yẹn lójoojúmọ́. Òun rèé ní ìsibí tí mo jókòó sí. Táwọn èrìkìnà bá pè é pé mọ́mì mo ní àgàgà àwọn ará mi ní Nàìjà àwọn ọmọ ní Nàìjà àwọn ọmọ àfọwọ́bí kì í ṣe àwọn ọmọ tèmi o àwọn ọmọ tèmi alhamdulilayi àwọn ọmọ àfọwọ́bí àwọn ọmọ àfẹnubí mọ́mì ẹkùjọ́ mẹ́ta ebi ń pa yín kinní kan ìtì ìbá send owó sínú wọn ni máa send 10,000. So ṣé bá wá jẹ kó rẹ̀ sí ìjọ kan báyìí níṣẹ́ ilẹ̀ ẹjọ́ kan ò mọ̀ ìṣú at least bóyá tí ìbá send ẹ̀ ní gbogbo ọjọ́ bóyá ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ kí n má send less than £10 sí èèyàn. Ṣé mi wà nílé jẹun yẹn sínú mi òun mo ṣe máa ń rò ó gbà mí ìjọ mi kan tí n bá fẹ́ ra wọ́n jẹ́ kí n treat ara mi jàre tó bá pè ní ìsìn lẹ́ẹ̀sẹ̀yìn tó bá pè àkíní kan máa send owó yẹn sí wọn. So kí ló tí mi lè treat ara mi òun ni máa ṣe ń gbà mí sọ pé máa treat ara mi. So gbákọ́ ẹ̀mẹ́jì lójúmọ́ nísìn ní ọ̀sẹ̀ nísìn mo ti ń try láti ṣe kíni láti máa jẹun níbi iṣẹ́. Òun rèé òun ló ṣe yìí ìjọ tí mo lọ sí hospital kò tí ẹ̀ sí canteen bẹ́ẹ̀ canteen tó wà ń bẹ ṣé ẹ máa lọ sí hospital Naija débi pé tẹ bá ti máa wọlé báyìí lẹ ti máa gbóòórùn ẹ̀jẹ̀ lẹ máa gbóòórùn gbẹ̀lẹ̀ máa gbóòórùn tí ẹ̀ nílé jẹ chewing-gum débi tẹ máa jẹun lè gbóòórùn kankan ní hospital UK kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbóòórùn kankan lọ hospital UK kò sí ìjọ tí mo ti ń ṣiṣẹ́ lọ hospital mi ò rò pé èèyàn l'accidental ní emergency rí. Ìjọ kan màá tún lọ sísàlẹ̀ màá lọ fi accident and emergency wa màá lọ fi wọ̀nyí tó pé tí èèyàn bá wá sí hospital kó tó di pé ó rí doctor kó tó di pé ó rí àwọn nurses ibẹ̀ ló máa kọ́kọ́ lọ. Kò sí ẹni tó bá rí pé ó wà ńbẹ̀ tí wọ́n bá rí pé ó ní kọ̀tún lẹ́jẹ̀ oní nǹkan kan wọ́n máa sáré fi síwájú ṣé o ti wá fi ṣe priority pé ẹni yìí ló kàn so within 30 minutes wọ́n máa dá lóhùn bẹ́ẹ̀ ṣé o ti yé yín àbí tó bá pọ̀ ọmọdé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá àbárúgbó. Kò dàbí tiwa ní Nàìjà yẹn tó yẹ pé we can't just be bothered pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ sọ́wọ́n èèyàn wa. Máa fi wọ̀nyí ní gbogbo ọjọ́ tí má ti wá máa fi oríṣiríṣi wọ̀nyí máa lọ sí ward máa lọ sí àwọn department mi máa lọ sí accident and emergency máa fi canteen wa náà wọ̀nyí díẹ̀díẹ̀ la máa mú torí pé kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ lè mọ̀ wípé àwa tá a bá ń sọ wípé kí Yorùbá nation kókó mú wá sí ìmúṣẹ kì í ṣe wípé nítorí pé ìyà ń jẹ wá ń bì báyìí nítorí pé nǹkan táwa ń gbádùn a fẹ́ kí ẹ̀yin náà gbádùn ẹ̀ ni. And most people tó máa sọ pé kí ló ti ẹ̀ ń ṣe yín gan tẹ́ ẹ̀ ń ṣe báyìí nítorí pé ìyà ti mọ́ wọn lára ni wọn ò mọ̀ gbádùn kankan wọn ò mọ̀ mo máa ń sọ pé àwọn ọmọ tí wọ́n bá yẹ pé late for àwọn tó bá yẹ pé wọ́n bá wà ní below 40 kódà below 50 nílùú Nàìjíríà yẹn wọn ò mọ̀ nǹkan kan ò mọ̀ yàtọ̀ sí ìgbádùn àti ìyà ó ti mọ́ wọn lára wọ́n rò pé it's just a normal thing ní nǹkan tó ń ṣe yẹn tó bá múná lọ́ba ọpẹ́ òun tó bá múná dé ọpẹ́ òun náà ti dé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ iná mọ́tàn kalẹ̀ tó ń ṣe lálálá yìí tẹ bá mọ̀ nǹkan tó ń ṣe yìí níwájú mi kànnù ni nítorí pé ibi tí mo wà yìí wọ́n create ẹ̀ ní kò ń ṣara building tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n create ẹ̀ bíi training room ni so window bẹ̀ kéré so mo ní aircon mo ní heater nígbà winter máa tan heater nígbà summer máa tan aircon wọ́n á make sure yìí pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ó wà available
kẹ́ ẹ lè ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ará àwọn èèyàn wọn tẹ̀ fẹ́ mọ̀ wọn fẹ́ mọ̀ yìí pé ok ibi tẹ́ ti fẹ́ ṣiṣẹ́ yẹn ó láti wà ní good condition kí iṣẹ́ lè ṣe kó ṣeé ṣe fún yín. ìyàlẹ̀ ń jẹ nílẹ̀ Yorùbá bí o fẹ́ sọ̀rọ̀ nǹkan níbi ibòmíì mọ́ nílẹ̀ Yorùbá ìyàlẹ̀ ń jẹ ìyàlọ́ fi ń jẹ yín lé òun ló ṣe jẹ́ pé àwọn tó bá rí nǹkan tá à ń ṣe yìí wọn lè wait láti sọ pé àwọn náà bọ̀ ń bí bó ti nǹkan wá bàjẹ́ tó nílùú òyìnbó yìí ó sì bẹ́tà àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ni mò ń sọ o because wọ́n á struggle kéèyàn tó dé ipò kéèyàn tó lè wà òkè ní UK at least a year or 2 tó bá dẹ̀ wá rẹ̀ ní ìrànlọ́wọ́ within 6 months wà láì ó ti gbàgbé ìṣẹ́ tó bá dé sí ibi tó dáa tó rẹ̀ ní ìrànlọ́wọ́ ṣùgbọ́n tó èèyàn fẹ́ struggle on his own on our own tí ò léèyàn kankan ní UK á forí rọ for 1 to 2 years kó tó di pé ó bẹ̀rẹ̀ sí jẹ́ gbádùn kọ́lọ́run má jẹ́ ká jìyà ẹ jẹ́ yọ kínní lọ́rùn orú tí mú mi jàre ẹ jẹ́ yọ lọ́rùn gbogbo ẹ̀ náà akọ náà ni ẹ fi sí ni so kí a tó ẹ jẹ́ kí a mọ nǹkan tá à ń ṣe tí wọ́n bá sọ wípé ká dáwó ẹ jẹ́ ká dá tó bá sọ wípé ká lọ síbì kan ẹ jẹ́ ká lọ tó bá ní kẹ́ wà lórí platform lórí program torí ní ìsìn àti ẹ̀sọ̀rọ̀ rally ní ìsìn mọ́ tí wọ́n bá sọ pé kẹ́ wà lórí program tó bá wà lórí program bẹ́ẹ̀ ṣe wà bíbá ẹ̀ ní ìsìn ẹ máa bá mi share ẹ máa bá mi comment lé lórí ẹ máa bá mi sọ fún ẹ máa share káàkiri ó ṣeé ṣe kó dọ́dọ̀ wọn ṣé ẹ wá rí kì í ṣe pé bóyá kó dọ́dọ̀ wọn tí wọ́n ń ṣe yìí no gbogbo wọn pátá látòrí kánsẹ́lọ̀ lórí pírẹsidẹ́ǹtì wọn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n kàn yàkà ni wọ́n wá síbi wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ náà wọ́n wá síbi wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ bó hospital ṣe pọ̀ tó yẹ bó ṣe jẹ́ private hospital yẹ pé míì báyìí gbòógì ni ọkàn wo kì í balẹ̀ àfi tó bá dé ìlú òyìnbó nítorí kíni torí pé wọ́n mọ̀ pé system ò work kò sí nǹkan kan lè ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ private hospital gẹ something can happen ó kẹ́ ẹ wò ní ìsìnkú sépo ṣé wọn tó fẹ́ operate tí wọn bá rí epo rà tí iná tó bá lọ mú náà lọ àbí tí generator lọ kú tí ò sí pọ́ ń bẹ̀ ṣé wàhálà òde so àwọn gan ọkàn wọn ò balẹ̀ torí wọ́n ní àṣeburúkú ẹkú ara ní funfun àwọn gan ọkàn wọn ò balẹ̀ ni wọn ò ṣe lè dúró láti lè gba treatment ní Nàìjíríà kó tó máa sáré bọ̀ ń bí bàbá wa Tinubu ẹ ṣe dáadáa o ẹ tọ́jú àwọn tó wà nílé ẹ máa wo ìgbà ayé Buhari ó tọ́jú Fúlàní gbogbo nǹkan tó fẹ́ ló ṣe fún wọn ẹ ṣe dáadáa fún ọmọ Yorùbá a mọ̀ yìí pé a máa pín orí pínpín náà la ṣì wà ṣùgbọ́n ká tó pín ẹ jẹ́ ká jẹ̀gbádùn yín ẹ dẹ̀ mọ̀ bí a ṣe bí ọmọ Yorùbá ṣe máa kúrò lóko ẹrú ó ti yẹ yí nǹkan tí mò ń sọ ẹ kó wa kúrò lóko ẹrú oko ẹrú lọmọ Yorùbá wà ibi tí mò ń sọ̀rọ̀ yìí náà bí ó ṣe dẹ́pọ̀ àjẹgbádùn bíbà oko ẹrú sì ni torí ẹni tó bá sọ lẹ́nu ó sàpò yàkọ́ kí lóko ẹrú tí mo wà òun ni wípé bí mo ṣe wà ń bíbà ní ìsìn ẹni tó bá wà nínú position báyìí nílùú Nàìjíríà yẹn ó ní bó ṣe máa wà òun rèé bí mo ṣe wà yìí bí mo ṣe di kakatuku yìí tí n bá ṣe ń délé gbogbo nǹkan tí mo wọ̀ yìí mo ń strip ẹ̀ dànù ní kitchen ni mo ń lọ mi ìléyàn kan lé tó máa bá mi ṣe nǹkan kan mi ò clean kí n tó kúrò lé láàárọ̀ yìí tí n bá ṣe ń délé torí mo tètè kúrò lé ìgbà tí ni máa fi kúrò lé kódà ọkọ mi ṣiṣẹ́ alẹ́ mi ṣiṣẹ́ àárọ̀ mo jí mo bá lórí bẹ́ẹ̀dì kò tí ń sùn ni so kò sí good morning lọ́rọ̀ wa mo jí báyìí mo bá lórí bẹ́ẹ̀dì kò tí ń sùn ni so gbà tí mo máa fi délé ìyàrá ẹ̀ mo kọ́kọ́ ń lọ máa lọ wò ẹ mọ bọ́rọ̀ ọkùnrin ṣe rí máa lọ tidy up máa bọ́ sísàlẹ̀ oúnjẹ nìyẹn mo lọ sóúnjẹ bathroom kitchen gbogbo ẹ̀ ní máa wò tí mo máa tọ́jú káàkiri ṣé tí n bá wà nílé at least màá rí ẹni tí máa rán tí tèmi náà máa sanwó fún kò ní jẹ́ gbogbo bẹ́ẹ̀mi ṣe ń ṣe náà ni mo ń dá gbogbo ẹ̀ ṣe máa rí ẹni tí máa rán èmi ni máa ṣe driver ara mi èmi ni máa ṣe kúkú ara mi èmi ni máa ṣe cleaning ara mi kódà garden èmi àtọkọ mi la jọ ń ṣe nígbà míì tá a bá wẹ̀ tó máa bá wa tí ò bá sí ta lè fẹ́ lálejò
bó bá ṣe ń ṣe ni màmá ní ó yá jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí tá a bá tètè rí ẹ máa kó owó dání báyìí ẹ ní rẹ̀ tó bàbá yín ṣiṣẹ́ yìí. Àìmọye iṣẹ́ ilé ta fẹ́ ṣe iṣẹ́ kápẹ́ńtà, àìmọye iṣẹ́ ilé ta fẹ́ ṣe iṣẹ́ plumber, àìmọye iṣẹ́ ilé ta fẹ́ ṣe iṣẹ́ electrician tá a rí ẹni tó máa ṣe. Kì í ṣe pé bóyá èèyàn fẹ́ ṣe kò sẹ́ tó máa ṣe nì. Nǹkan tá a fi sọ pé tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ nìyẹn. Mọ́tò tó bá bàjẹ́, mọ́tò tó bá nọ́ọ̀kì nígbà míì lu ìtọ́ ọ̀bà rí ṣe ó ṣeéṣe kí wọ́n sọ ọ́ nù. Tó bá jẹ́ Nàìjà ni mo ti lọ sí Nàìjà rí tí mọ́tò wa nọ́ọ̀kì lọ́nà ìlú ọkọ mi, Ọlọ́run ní ká tètè kúrò níbẹ̀ yẹn níjọ́ yẹn. Níjọ́ ọdún tí mò ń sọ yìí about 20 years ago, a park pijot ní mọ́tò yẹn, wọ́n dẹ̀ ṣe engine mọ́tò yẹn within 5 hours tó wọ́n bá ti wà within 5 hours. Nígbà tá a bá gbé kúrò ńbẹ̀ báyìí ìṣe ló dà pé ìṣe lẹ́ńjìn náà ìṣe ló ń rìn bí mọ́tò tuntun. A ní ọ̀wọ́n tó rí wọn pé gan nílé. Kí ló dẹ̀ jẹ́ kó rí ọmọ Yorùbá, kí ló jẹ́ kó rí wọn pé orí ọmọ Nàìjíríà yà. A ní ọ̀wọ́n tó lè ṣe oríṣiríṣi nǹkan lé. Nítorí bẹ́ẹ̀ ẹ má yẹ kó jẹ mi tutù, ẹ bá mi re, mo fẹ́ jẹun. Ẹ ṣé mo dúpẹ́. Gbogbo èyí tẹ́ bá wo fídíò yìí ẹ bá wa like, ẹ bá wa subscribe, ẹ bá wa send ẹ káàkiri, ẹ bá wa fi comment sílẹ̀. Gbogbo comment wa la máa ń kà. Tó bá di níjọ́ Saturday ẹ pàdé wa lórí Yorùbá World Media. À ń gbé àlejò yìí kan bọ̀, àlejò pàtàkì mi ò fẹ́ bẹ́ẹ̀ mì báyìí. Ṣé àkókò sí kèmí ṣe program kí n má sọ̀rọ̀ Yorùbá World Media. Ẹ pàdé wa lórí Yorùbá World Media níjọ́ Saturday. Tó bá dọ̀là kẹ́ tún pàdé mi lórí ètò tí mo ti mú wá láàárọ̀ fún yín yìí. Ẹ pàdé mi lọ́la Friday, Jímọ̀ olóyin ní agbára ti Ọlọ́run á wà pẹ̀lú wa, ojú òní tì wá. Àríbá ti ṣe àrọ́nà gbígbà. Akérè oko délé wa wọ́n tá wà dídálẹ̀, òun tó wà nílé ayé yín á ní mínì. Ẹ ṣé mo dúpẹ́, mo kí gbogbo yín o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.